Ẹ káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti ń máwọn òròyìn tó jójúlówó wá fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé a ò ní máwọn òròyìn tí kìí ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ like, ẹ comment, ẹ pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kájọ gbóhun tó ń ṣẹlẹ̀ níkànnì yìí. 49 days 49 days ni àwọn ọmọ wa ti lò nínú igbó. Gọ́vnà ẹnjìníà Olúṣèyí Mákindé Gọ́vnà ẹnjìníà Olúṣèyí Mákindé of Ọ̀yọ́ State. Àwọn ọmọ wa ti lò 49 days 49 good days nínú igbó. Àwọn ọmọ tí wọ́n gbéra pé àwọn ń lọ sí school, àwọn òbí tí wọ́n wẹ̀ fún àwọn ọmọ wọn, wọ́n kun powder sí ọmọ mi lọ́rùn pé tètè má lọ́kọ mi o mọ́mì, I love you my dear, see you soon. Wọ́n ti lò 49 days wọn ò rí àwọn ọmọ wọn. Àwọn ọmọ kan wọ́n lọ sí school, wọn ò jẹun lọ sí school o, kì í ṣe wípé wọn ò fẹ́ jẹ. Ìyá àti bàbá wọn ò fún wọn lóúnjẹ lọ sí school o, kì í ṣe wípé wọn ò fẹ́ fún wọn. Ṣùgbọ́n kò sí owó. Ọmọ mi ẹ̀bà tútù tó ń jẹkù láti ìjẹta ló sáré tẹ̀, ló fi ẹ̀ṣẹ́ báyìí ló fi tẹ̀ tó jẹ lọ sí school. Ọmọ mi àmọ̀làdá gbóná náà fi pòpò fún tó jẹ lọ sí school pé tètè máa lọ́kọ mi, tó o bá máa fi dé oúnjẹ ti máa wà ńlẹ̀. Ó ti pé 49 days tí àwọn ọmọ wa ti kú òní. Ó mà ṣe. And breaking news, America ti remove àwọn troops wọn. America has already withdrawn their troops from Nigeria. As in àwọn ọmọ ogun tí wọ́n kó sí Nigeria, America ti withdraw wọn. Wọ́n ti padà sí America ní èní. What is next? Ẹ̀yin lẹ ń pariwo America, wọ́n wá sílùú yín, wọ́n fẹ́ wá jí búrúdì yín ni, wọ́n fẹ́ wá jí àwọn nǹkan yín ni, wọ́n fẹ́ wá kó góòdì yín ni, wọ́n fẹ́ wá kó dáyámọ́ǹdì yín ni. Ìgbà America ti padà sí ìlú wọn. Àwọn mílítárì wọn, wọ́n ti kó wọn padà sí ìlú wọn. Ṣé Nigeria insecurity ṣó ti solve? Remember, bàbá wa yìí sọ fún wa wípé if you wait for Nigeria army to save you, you will all die one by one. They collude together with the terrorists. America tó wá látòkè òkun tó ń fi comfort zone wọn sílẹ̀ wá sí Nigeria. Àwọn kan ní ẹ bá wá pa America kó wá gbà wá. Àwọn náà ti láwọn ò fẹ́ America. Mo wá rí àwọn Nigerians kọ̀ọ̀kan sí. I'm gonna be factual on this show. Ní ìgbà tí àwọn èèyàn bá sọ̀rọ̀, most problems tá máa ní Nigeria, only we look at the messenger, not the message, which is not supposed to be. Ẹ máa look at the message ni, not the messenger. You guys were shouting, American board, wọ́n fẹ́ wá kó burújí wá ní, wọ́n fẹ́ wá kó góòdì wá ní, wọ́n fẹ́ kó wá. Remember, Donald Trump kan sọ ní 3 days ago, àwọn kachako àbí kí lórúkọ olórí àwọn agbésùnmọ̀mí ICC, second in command ẹ̀, 4 leader artists ní America pa nínú Nigeria, ní àwọn tí wọ́n ń da àgbáyé láàmú tí wọ́n ń yọ ayé lẹ́nu. 4 ọ̀tọ̀ọ̀tọ̀ l'Amẹ́ríkà pa. Bẹ̀tì ní èní 3rd of July 2026, ìròyìn gbé wípé Amẹ́ríkà ní àwọn withdraw. Wọ́n ti padà sílùú wọn. Amẹ́ríkà withdraw. Kí ló dé tí wọ́n fi withdraw? Amẹ́ríkà withdraw. Kí ni wọ́n rí? Ṣé àwọn Fúlàní sọ fún wọn wípé ẹ lè dúró, àbáwọn Fúlàní ti negotiate pẹ̀lú wọn on behalf of Nigeria? Ṣé wọn pé àwa Yorùbá àwa ń bára wa jà lọ́wọ́? Àwọn ọmọ Gani Adams, àwọn aláìníròònú, àwọn ọmọ ayì tí ò gbọ́n,
àwọn ń bá Sunday Igboho jà lọ́wọ́. Ṣé Fúlàní ti lọ negotiate pẹ̀lú Amẹ́ríkà on behalf of Nigeria ni? Àbí Amẹ́ríkà tí wọ́n ti wo tí wọ́n fẹ́ wò tán Nàìjíríà ló jẹ́ kí wọ́n kẹ́rù sọ́kọ̀ kí wọ́n máa lọ? Àbí Amẹ́ríkà ti ṣẹ́gun agbésùmọ̀mí ló jẹ́ kí wọ́n kúrò Nàìjíríà? Yorùbá wò ó. Ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí. According to the time tí ṣòyí bàbá yìí, Amẹ́ríkà wọ́n ti withdraw àwọn troops wọn. And what will happen next? Kí ló máa ṣẹlẹ̀ next? Everybody get ready to defend yourself. Everybody should get ready láti defend ara wọn. 27 is around the corner. Ọlọ́run má mà jẹ́ arógun ọba ìlàyí. Ọlọ́run má mà jẹ́ arógun ọba ìlàyí. Kí l'Amẹ́ríkà rí tí wọ́n fi kó àwọn troops wọn kó Nàìjíríà? Ominú nǹkan mi, ẹ̀rù sì ń bà mí ẹ̀yin ará mi. Ominú tó nǹkan mi kì í ṣe tọ̀bẹ. Ẹ̀rù tó ń bà mí, ẹ̀rù ìjà kan tó gún ni. Dùgbẹ̀dùgbẹ̀ tó mì lórí Nàìjíríà yìí o, ọba mà ṣe jẹ́ ó jábọ́. Kò ṣe Boko Haram, kò ṣe ISIS, kò ṣe àwọn jihadis. Ọ̀rọ̀ ńlá ló mú dání. Ẹ wá jẹ́jẹ́ ká fi wọ̀rọ̀ kan fi ṣàdá o, ká fi inú wẹnu. Yorùbá tó bá ní ogun àdúbí ó, àdínìyàn àfàràbá tójú ẹ̀ṣẹ̀ lẹ́rìí kò ní pógun ó wáyé. Ẹni tí ò mógún ó ló ń pè lẹ́fọ̀ ẹ̀yin ará mi. Ẹni tí ó bá mọ ohun tó ń pè níwọ̀ ló ń pè kógun ó dé. Kọ́mọ OPC kọ́pọ̀ Àgbẹ̀kọ̀yà kàgbẹ̀kọ̀yà pẹ̀lú ẹkùn. Kájọ sọ ntú bí inú bí, kájọ sọ kó yanjú. Yorùbá kò dìgbà tá a bá para wa kógun Fúlàní tó dé. Ó dùn mí o, ó dùn mí pé mi ò lóhùn orin. Kò dìgbà tá a bá para wa kógun Fúlàní tó dé wá pa anybody. Àmọ́ Gani Adams àwọn ṣáà ń ṣe bí olórí burúkú ni. Sunday Igboho ààrẹ Aríkúyẹrí Ọlọ́run mọ̀ bí Sunday Igboho tó de ayé wọn mọ́. Mo kẹ́yìn tẹ̀ǹkì mi ẹ̀ka rẹ̀ kásán ẹ̀ka lẹ́kùn dédé àsìkò tó bá ṣe ń wo orí iṣẹ́ máa bá wa láìkì ètò máa bá wa ṣí ẹ̀. Ká tó lọ sọ́dọ̀ Trump, ká tó lọ sí ọ̀dọ̀ Tinubu, mo fẹ́ dá gbé kinní kan wá. Ẹ wo fídíò, ẹ wo píkṣọ̀ tẹ̀ ń wò yìí. Ẹ jọ ẹ̀yin ọmọ Yorùbá, bàbá àwọn gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà wọ́n ń propose wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo àdìrẹ, àǹkárá, àwọn aṣọ wa, kí àwọn NYSC kó bẹ̀rẹ̀ sí ní máa lò ó. Ṣe máa láìkí ẹ̀ tó fáìn lára wọn. Bẹ̀tẹ̀ àwọn èèyàn kan ti against ẹ̀, wọ́n láwọn ò fẹ́. Mo rí picture yìí and I love it so much. I love this picture so much. Tẹ́ ẹ bá fẹ́ kí àwọn youth couple àwa kan máa múra báyìí, ẹ jẹ́ kí n mọ̀ ní comment section. Ẹ jẹ́ kí n mọ̀ kẹ́yìn tẹ̀yìn kí n rẹ̀ ká rẹ̀ ká sàn kalẹ̀. You see, I love this so much. Quickly, ọ̀rọ̀ àwọn ọmọ tó wà ní inú igbó ní Ọ̀yọ́ State. Governor Seyi Makinde, ó ti pé 49 days tí wọ́n ti kó àwọn ọmọ wa wọ inú igbó. Gbogbo àwọn èèyàn ń dìde. Bẹ́ẹ̀ tí information tó mo gbọ́ nísìnyí wípé máa play video yẹn fún yín. Wọ́n ní wọ́n sọ wípé Governor Seyi Makinde ó ti fún àwọn tí wọ́n kó àwọn ọmọ yẹn ní owó tí wọ́n béèrè, ṣùgbọ́n wọ́n kọ̀ wọ́n láwọn ò ní rìlíìsì wọn. Wọ́n kọ̀ wọ́n láwọn ò ní rìlíìsì àwọn tíṣà. Àwọn ọmọ wa tí wọ́n kó nínú igbó, wọ́n ní wọ́n kọ̀ wọ́n láwọn ò ní rìlíìsì wọn ní o. Wọ́n ní gbogbo ránsọ́ọ̀mù tí wọ́n béèrè, wọ́n ní Governor Olúṣèyí Mákindé ti fún wọn. La ṣe ń gbọ́ tí wọ́n sọ wípé àwọn ọmọ yẹn ò ní pẹ́ dé, wọn ò ní pẹ́ gbà wọ́n bọ́ta, wọn ò ní pẹ́ ṣe gbá, wọn ò ní pẹ́ ṣàwọ̀. I will play the video for you. Wọ́n ní ṣùgbọ́n wọ́n insist pé àwọn ò ní kó wọn kalẹ̀. Ohun tí wọ́n tún wá fẹ́ ó lè mí ò mọ̀. Àwọn èèyàn dẹ̀ tí mo dọ̀ pé ẹ jẹ́ kí gbogbo wa kúkú ya wọnú gbó yẹn. Tó bá fẹ́ pa anybody, ẹ jẹ́ kí wọ́n pa anybody. Àwọn èèyàn ti dìde. Sunday Adéyẹmọ Ìgbòho ta ti dìde. Fẹ́mi Darkman ti dìde.
ṣe rí ẹ̀yin ọmọ Gani Adams una go cry una go tire no evidence o èní ló pé 50 days ó ti pé 50 days ni 49 lèmi ń kà sí ó ti pé 50 days kò sí wàhálà ẹ̀yin ọmọ Gani Adams tó bá yẹ pé very dark man ló wọnú igbó Ọ̀yọ́ tó lọ gba àwọn ọmọ yẹn jáde èmi Yorùbáwùyí màá pẹ̀lú àwọn tó máa sponsor oyè fún very dark man lẹ̀ Yorùbá o torí ẹ máa sunkún today make it 50 days oh my God ọ̀nà ti pé 50 days báyìí ní ẹni 3rd on the 15 ni now on the 15 náà kó wọn plus 1 month that's 45 today is 3rd èní ni 3rd náà tó ti pé 50 days ni okay oṣù kan lé 1 day okay tó bá di wípé àwọn ọmọ Gani Adams ẹ máa sunkún pẹ́ o anybody tá bá rí ní akọni nílẹ̀ Yorùbá òun làwọn máa gbé òṣùbà fún èmi Yorùbáwùyí àdánù ìbátan àwọn tó ń wò mí o tó bá yẹ pé very dark man ló wọnú igbó tó lọ bá wa release àwọn ọmọ yẹn wá èmi á pẹ̀lú ẹni tó máa bá bàbá Aláàfin Ọ̀yọ́ sọ̀rọ̀ wọ́n máa fún very dark man lóyè ńlẹ̀ Yorùbá o a máa make sure pé a push ẹ̀ tó bá jẹ́ pé àwọn ràtẹ́ ni wọ́n lọ wọnú igbó tí wọ́n lọ gbà wọ́n ọmọ wa wá ẹ̀yin OPC ọ̀nà àgọ́ explain táyà no evidence o ẹ̀ sunkún ẹ̀ fẹ́ ké kú I will join the people that will sponsor oyè fún very dark man because it is not about ẹnu lórí íńtánẹ́ẹ̀tì o we need action àwọn ọmọ wa ti lọ 49 or 50 days nínú gbónísìn àti ìgbọ́ pẹ́kẹ́ very dark man ló bọ́ta nísìn ó láwọn ti gbọ́ wípé Ṣèyí Mákindé ti fún wọn lówó ó ní ṣùgbọ́n wọ́n láwọn ò ní kó wọn sílẹ̀ sọ́fẹ̀sùn wọn jẹ ni mélòó gan làwọn tó kùnú àwọn ọmọ yẹn ẹ̀yin kan wá ń dẹgbẹ́dá káàkiri ẹdún sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ ń sunkún ẹ̀ rojọ́ òfò kò sí tó kà wá àgbà ògbọ́n kankan o problem tí ẹ̀yin OPC ní fídíò tí mo jù sórí YouTube mi láàárọ̀ mo ti sọ nínú ẹ̀ ìṣòro tẹ́ ẹ ní tí ẹ̀ẹ́dẹ̀rẹ́ ni sọ fún yín tí èmi Ayélàgbé Àbẹ̀ní Yorùbáwùyí ń sọ fún yín lẹ́ni ni wípé ẹni tó bá wà in love wọn ò kí máa advice ẹ̀ ẹni tí fẹ́ bá ń pa bí ọtí lọ́wọ́ o ò lè advice ẹ̀ kó gbọ́ Yorubaland is in love with Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà for now kò sí ní tẹ́lẹ̀ sọ àwọn ọmọ Yorùbá ò gbọ́ nǹkan kan wọn ò gbọ́ nánà wọ́n ti gé wọn létí lọ lórí tàbí tá a dé yìí àwọn ọmọ Yorùbá lórí péèjì mi Yorùbáwùyí gan mo post fídíò kan síbẹ̀ tó lóye tí ń jó ó wọ short knicker mo kọ sí comment section pé ẹ̀ẹ́dẹ̀ mọ́ jó o bọ̀bọ́ kan wá sábẹ́ kọ́mẹ̀ntì mi tó bá rí èpè tó ṣẹ́ mi ò fún lésì o ó ní kí n lọ gbé bàbá mi wá èmi ní kò mọ́ jó igbá kan àwọn kan fẹ́ bú mi pa despite ìjọba fit fọlọ́yè Sunday Igboho tó bẹ́ẹ̀ mo mọ̀ pé ìfẹ́ májèsọ́lá Ìgbòho Òòṣà ló ń pa bí ọtí ní òṣèré wípé Yorùbáwùyí mà ló kọ kọ́mẹ̀ntì yìí ní òṣèré ojú yẹn wípé ẹ̀fẹ̀ ni mo ń ṣe pé Sunday Igboho ń jó mo wá ní ẹ̀ mọ́ jó ó bú mi débi wípé ẹ̀yin ọmọ OPC Gani Adams ìfẹ́ ti rúbọ àwọn ọmọ Yorùbá lójú lọ́wọ́ yìí wọn ò rí nǹkan kan bí Sunday Igboho bá yí àgbẹ̀ nísìn ìgbẹ́ yẹn máa rí bí góòdì ni ṣùgbọ́n ẹ fẹ́ mọ̀ ẹ fẹ́ gbà ókè o ẹ ká kọ́kọ́ pílẹ̀ ọmọ kan náà oríṣiríṣi mo kẹ́yìn tẹ̀ ń kí mi o ẹ káàrọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ẹ bá ṣe ń wo orí ṣó ẹ máa bá wa ṣí ẹ máa bá wa láìkì ṣó yìí ó bú mi o ògún gbọ́ ẹ lọ sórí Facebook mi ẹ lọ lóyè àwọn wọ́ṣọ́ pìkà green báyìí wọ́n ń jó ṣe báyìí ẹ wá lọ sí comment section mo kàn kọ́ síbẹ̀ ni pé ẹ ti ẹ̀ mọ́ jó èpè
ọbọ yẹn ó wọ̀ mí lé ó gbé èpè kalẹ̀ ni ó tún bú mi ó bú yàrá ìyá mi nítorí Sunday Igboho àwọn èèyàn gbọ́ kankan ìfẹ́ Sunday Igboho sì ń pa àwọn èèyàn bí ọtí ilẹ̀ Yorùbá so gbogbo tẹ́ ẹ̀ ṣe yẹn ẹ kàn dára yín láàmú ni. Now quickly let's hear from this boy kó tó di pé àwa lọ sí ọ̀dọ̀ àwọn tó náà fẹ́ wọnú igbó ọmọ kékeré. Nǹkan tí màá sọ fún yín ni pé ẹ má bú ààrẹ mọ́, ẹ má bú ààrẹ. Tinubu ló jẹ̀bi. Kékeré ọmọ pé Sunday Igboho parọ́ ni. Gbogbo nǹkan tí Sunday Igboho ń ṣe irọ́ ni. So gbogbo pátápátá gbogbo ọmọ ààrẹ ló gbọ́n fẹ́ ọ̀pọ̀ àmọ́ ààrẹ ò mọ̀ wọ́n. Àmọ́ àwa ọmọ ààrẹ Ọ̀nà Kakanfò ló gbọ́n fẹ́ àmọ́. Àwọn jagunjagun Yorùbá nìyẹn. Ẹ̀ ń bú ààrẹ Ọ̀nà Kakanfò ló gbọ́n fẹ́ ẹ̀ ń bú ààrẹ. Bí Tinubu tó bá fún ààrẹ láàyè kó lọ jagun kó lọ jà pẹ̀lú àwọn bandits ó máa lọ. Àmọ́ Tinubu ò sì sọ pé kó lọ jagun àtàwọn lọ́balọ́ba tó bá sọ bẹ́ẹ̀ ààrẹ ó lọ. Àmọ́ tí ọba wa sọ fún ààrẹ tá ààrẹ wa lọ ńkọ́ ọmọ ní pé ààrẹ ṣe mo rán ẹṣẹ́. So àwọn bandits ó kéré sí ààrẹ ni ó kéré gidi gan. So nǹkan tí màá sọ fún yín ni pé ẹ má bú ààrẹ mọ́, ẹ má bú ààrẹ. Tinubu ló jẹ̀bi. Tinubu tó bá ti fún ààrẹ ní ipa pé kó lọ jagun. Ìyá ọmọ yìí dà. Ó ṣe wàá máa lọ jagun. Àmọ́ Tinubu ò tí fún pé kó lọ jagun. Tí Tinubu bá ti fún ló máa lọ jagun. Ẹ ṣé o, gbogbo ọmọdé mọ̀, ọmọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Kò sọ́mọdé mọ́. Ẹ fún àwọn lọ́balọ́ba àti Tinubu, ẹ fún ààrẹ láyè kó lọ ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe. Ọwọ́ á ràn wá lọ́wọ́. Mo gbàdúrà fún ilẹ̀ Yorùbá. Ìkùtẹ́ fẹ́ jà yìí, Ọlọ́run á fún yín lágbára sí. Ọlọ́run á fún yín ní ìmọ̀. Ọlọ́run á fún yín ní ìyè. Ọlọ́run á fún yín lágbára. Gbogbo yín pátápátá àtàrẹ àti ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo yín pátápátá ẹ ṣorí oríire. Gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá Ọlọ́run àwọn ọmọdé bá mi tú àṣírí wọn. Ìfàlàkù sínú àwọn ọmọ yẹn. Ààrẹ kọ́lọ̀ ń gbé wọn lékè àwọn ọ̀tá wọn. Kọ́lọ̀ ń gbé wọn. So nǹkan tí màá sọ fún yín ni pé ẹ má bú ààrẹ mọ́, ẹ má bú ààrẹ. Tinubu ló jẹ̀bi. Kékeré ọmọ pé Sunday Igboho parọ́ ni. Gbogbo nǹkan tí gbogbo ọmọ kékeré mọ̀ pé Sunday Igboho ń ṣe irọ́ ni. gbogbo ọmọ kékeré ó ní gbogbo ọmọ kékeré mọ̀ wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìṣà gbogbo ọmọ kékeré mọ̀ pé ó ń parọ́ ni. Ìyá ọmọ yìí dànù. Number 1 ọmọ yìí o ò lè act níbi pé kéèyàn act bóyá kó máa lọ kọ́ kó lọ ṣe doctor àbí kó lọ ṣe engineer àbí kó lọ ṣe lecturer àbí kó lọ ṣe nǹkan míì. Acting is not your hobby because bó ṣe ń sọ̀rọ̀ gan-an wọ́n kọ́ọ̀tì fídíò yẹn tó 6 àwọn ọmọ tí wọ́n ṣe ìjọ ọmọdé ń gbà yẹn wọn ẹni tó lìdí wọn Samuel tó di lọ́ọ̀yà nísìnyí kò tó ẹ rárá. Ó act movie yẹn ó act ẹ̀ dáadáa my dear. Mi ní fẹ́ blame ẹ púpọ̀ ìyá tó bí ẹ ni mo fẹ́ blame wípé ó lajú kalẹ̀ wọ́n mú ìwọ ọmọ kékeré ọwọ́ ọmọ wọn ní kó máa sọ̀rọ̀ sólóyè Sunday Igboho gbogbo ọ̀rọ̀ tí Sunday Igboho sọ yẹn irọ́ ni tó pẹ́ wàá jábí amọ́. Ibi tí mo ti rí fídíò mo lọ sí comment section tẹ bá rí bí àwọn èèyàn ṣe ń ṣẹ́ ìpèlé ọmọ kékeré yìí tẹ bá rí bí àwọn èèyàn bí wọ́n ṣe ń wọn ọmọ kékeré yìí ní èpè
mo wá rò pé ìyá wo ló bí ọmọ yìí tó gbà kí wọ́n gbé ọmọ òun bọ́ta kó sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n òròmọdìẹ tiẹ̀ ò máa wò dì àwọn bàbá ẹ̀ ni wọ́n mọ àṣà ọmọ kékeré nìwọ ìyá ẹ̀ ni mo dá lẹ́bi ìyá ẹ̀ ni mo rò pé kò ló làákàyè ilẹ̀ Yorùbá mi tí ilẹ̀ Yorùbá dé lọ́wọ́ yìí à ń pe ohun tó wun ni ohun tó dáa ń yọjú ààrẹ lóògùn ààrẹ nígbà ààrẹ lè jagun ààrẹ lè fò sókè ààrẹ lè gbé ó lè ṣe gbá ó lè ṣàwo à ń pe ohun tó wun ni tí fídíò yìí tí ìyá ọmọ yìí because wọn ò ní data o lè má ti ní fóònù tí ìyá ẹ bá rí fídíò yìí wò Yorùbáwùyí lórúkọ mi mo advice ìyá ẹ kó pe bàbá ẹ ṣàkíyèsí àti pé ìyá náà ló tan kìíní ring light síwájú ẹ ọmọ kékeré ni ẹ Ọlọ́run bá mi dẹ̀ ẹ́ lágbà àwa ò ní fẹ́ kí àní fẹ́ káburú ṣe ẹ́ níbi tí ilẹ̀ Yorùbá délé ní òwe méjì mo pa ní fídíò tí mo jùlẹ̀ láàárọ̀ mo là ń pe ohun tó wun ni ohun tó dáa ń yọjú tó bá dáa tí ò bá wun ní ńkọ́ gbogbo bí wọ́n ṣe ń mákẹ́ẹ̀tì Ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ lè ṣe gbá ààrẹ lóògùn ààrẹ ti ń jagun bọ̀ láti gbá ààrẹ ti ń jagun bọ̀ látàwo ààrẹ wọ́n lè máa advertise ààrẹ pààrẹ ẹ̀dá à ń pe ohun tó wun ni ohun tó dáa ń yọjú àwọn èèyàn let me put it this way ọmọ Yorùbá lásìkò yìí ta ni tó wun ni ta ni ẹni tó wùn yín lásìkò yìí ní ọmọgbọmọ ilẹ̀ Yorùbá àwọn plus and minus mathematics tí àwọn kí lorúkọ ẹ̀ àwọn OPC ò ṣe nìyẹn lásìkò tá a wà yìí kí ta ni tó wun ni ohun tó wun ní ilẹ̀ Yorùbá Sunday Igboho ni ẹni tó wun ni OPC náà ń portrait ara wọn pé àwọn ni ohun tó dáa tábà wá ń pe ohun tó wun ni tí ohun tó dáa bá yọjú tó bá wá dáa tí ò bá wun ni ṣáà máa rà á even bàbá Tinubu highest bidder ní Tinubu lọ fún Tinubu mọ̀ wípé nílẹ̀ Yorùbá of today lọ sórí Google the most popular person on the internet today is Sunday Adéyẹmọ Ìgbòho ṣá Tinubu gan lọ fún highest bidder ní ó mọ̀ pé Sunday Igboho láyé ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ pariwo OPC gbaná dárò ẹ̀kún kalẹ̀ tó bá yẹ pé bí ẹ̀yin ṣe ń sìn ní àwọn tó kọ́ jagun àwọn Àmọ̀tẹ́kùn kan mo fẹ́ pé àwọn tó kọ́ jagun yìí ti ń jẹ́ ẹ rán mi létí wọn tó bá yẹ pé bẹ́ẹ̀ làwọn ní kí OPC ẹ rán mi létí àwọn tó wà kí tó OPC dé yìí nígbà táwọn wà tí wọ́n ń dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá tí OPC dé wọ́n ní tẹ́rin bá ti fọ́n ẹ jẹ́ kí ọmọ ẹ̀ náà fọ́n Àgbẹ̀kọ̀yà God bless you Àgbẹ̀kọ̀yà ti wà before OPC nígbà tí Àgbẹ̀kọ̀yà tó ń fọ́n lọ́wọ́ tó ń fọ́n gbà tí OPC dé Àgbẹ̀kọ̀yà ní tórin bá ti fọ́n sẹ́ẹ̀ erin ń fọ́n lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ kọ́mọ ẹ̀ náà fọ́n Àgbẹ̀kọ̀yà fa OPC mọ́ra erin ń fọ́n lọ́tún ọmọ ẹ̀ ń fọ́n lósì Sunday Igboho wá dìde OPC nírọ́ o òwe ti yí padà erin ò ní fọ́n kọ́mọ ẹ̀ fọ́n tó bá gbé bẹ́yìn ṣe sọ pé Sunday Igboho tó gbé bẹ́ẹ̀ làwọn Àgbẹ̀kọ̀yà mú ẹ̀yìn lẹ́pọ̀n dání nígbà yẹn ṣe máa exist tó bá pẹ́ bẹ́yìn ṣe ń ṣe yìí tí ẹ̀ ń bọ́ tàtẹ́ ń ṣe bí olórí burúkú yìí bẹ́ẹ̀ ni àwọn Àgbẹ̀kọ̀yà ṣe fún yín nígbà yẹn kò dẹ̀ sí íńtánẹ́ẹ̀tì àwọn máa gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ ṣe náà yín lóògùn Sunday Igboho tó pàdé yín níbí tó pàdé yín lọ́hùn tó bá pẹ́ bẹ́ẹ̀ l'Àgbẹ̀kọ̀yà náà dúró lé yín lọ́rùn nígbà yẹn ṣé OPC ó máa jáde ó ti wá ṣò wípé ẹni ibi tí ń pọnmọ́ rẹ̀ balùwẹ̀ èèyàn kà níyín
Àgbẹ̀kọ̀yà ò fún yín lọ́rùn ẹni wẹ̀ kò ní gbérí. Inú mi dẹ̀ rò pé fídíò tí mo play láàárọ̀ bá pupa yẹn ó sọ wípé even ní comment section Tinubu highest bidder ló lọ fún. Gbogbo Sunday Igboho ó ń ṣe movie ni ó ń ṣe practice ni gbogbo tí Sunday tó ń wọ̀ yẹn federal government knows about it. He knows about it. And for you, Tinubu is a smart man. Either you love it, either you believe it, or you don't believe it. Tinubu is a smart man. O lè má nífẹ̀ẹ́ Tinubu, ṣùgbọ́n mo máa ń respect nǹkan tó wà nínú ọpọlọ Tinubu. Yes. Àwọn tó pè ní master of strategy, wọ́n mọ̀ ìdí tí wọ́n fi ń pè bẹ́ẹ̀. Ó lè jẹ́ for his own benefit o, but he is smart upstairs. Tinubu náà pé lọ́wọ́ yìí Sunday Igboho ni everybody love. Releasing Sunday Igboho, I am very sure wípé Tinubu gẹ̀ẹ́tì àti àwọn at least 40 to 50% ọmọ Yorùbá. Tinubu náà ń ro ọpọlọ ọ̀nà olóhùn lè gbà tóun lè fi win ní ọkàn ọmọ Yorùbá. Tani wọ́n lè kó bọ̀bọ̀ Sunday Igboho yẹn lè kó wọ́n nífẹ̀ẹ́. Àwọn ọmọ Yorùbá nífẹ̀ẹ́. Wọn ò dẹ̀ fẹ́ kí èèyàn kan ṣe òkè ẹ jẹ́ kí n release ẹ̀. Release tí Tinubu release Sunday Igboho Yorùbá nation ó lọlẹ̀ díẹ̀ tó lọ́dọ̀ tèmi Yorùbá wuyì kò tí ì lọlẹ̀ o ó lè ti lọlẹ̀ ní gbogbo àwọn tó kù tó ń sọ̀rọ̀ torí Nàìjíríà ò lè work. Continuously ó wá gbé Sunday Igboho mọ́ra wọ́n dé fìlà APC lé lórí 70% àwọn tí wọ́n pariwo fẹ́ tẹ dìbò fẹ́ jẹ kíní kan torí Sunday Igboho wọ́n ti move tẹ̀lé Tinubu mo tí wọ́n pè ní ọpọlọ nìyẹn wọ́n ti move tẹ̀lé Tinubu ó tún wá rò pé kí ló fẹ́ ìwọ ọmọ lójú kankan yìí kí ni tó fẹ́ olóyè ní kílẹ̀ bàbá mi má bàjẹ́ kó má dàrú kó má fìtínà kán yé pa wá ó dáa kí ló ní lọ́wọ́ mo ní ìwé ẹkùn lọ́wọ́ ó yá ẹ stamp ẹ̀. Báwọn ọmọ ìwé ẹkùn ṣe jáde yẹn tó bá bí ẹ̀yin dà ẹ jáde bẹ́ẹ̀ wọ́n wá stamp ẹ̀. Ẹ ráyè yín Tinubu náà ro 2027 ẹ̀ ni kò sí producer tó máa kówó kalẹ̀ fún upcoming actor or upcoming actress pé kó lọ ṣe movie wá fóun kò sí ẹ ti sọra yín di upcoming. Sunday Igboho lọ́hùn gbà fún lọ́wọ́lọ́wọ́ báyìí níwọ̀n ìgbà tí Àgbẹ̀kọ̀yà bá tẹ orí OPC tí wọ́n bá tẹ̀yìn pa ẹ lè tẹ Sunday Igboho pa o ẹ lè tẹ̀rù ẹkùn pa. Èèyàn mi ṣé mo wíre àbí mi ò wíre ẹ yẹ kí n bọ́ lẹ́bẹ̀ẹ́ ẹ ra kọ́kọ́ ṣe ẹ̀fẹ̀ náà ká tó wá lọ sọ́dọ̀ fídíò tí mo fẹ́ play wọ́n kọ́ fẹ́ ṣe ẹ̀fẹ̀ náà. Good evening. Good evening, sir. Gentlemen of the press, ladies and gentlemen. My dear wife, the First Lady, Yalakara. Oh, shit! Kí pressure àwọn èèyàn wálẹ̀ ni ẹ rí Tinubu ẹ kó ti ń pe ìyàwó ẹ ní ìyá alákàrà ẹ lè kó mo play kínní yẹn mo fẹ́ káwọn èèyàn kọ́ ẹ̀kọ́ níbẹ̀ mo fẹ́ káwọn èèyàn kọ́ ẹ̀kọ́ níbẹ̀ when your enemies throw stones at you ẹ kó àwọn òkúta yẹn ẹ fi kọ́ mansion. Rẹ̀mí Tinubu ó ní ẹ̀ka yẹn máa lọ ta kàrà kó máa lọ ta dùndú kó máa lọ ta kúlíkúlí mo rí reaction àwọn èèyàn bí wọ́n ṣe ń sọ̀rọ̀ sí i mo kò fẹ́ sáré sọ̀rọ̀ kan fún yín ni ẹ má máa jẹ́ ká condemn message nítorí pé messenger tó sọ Ṣèyí Tinubu mo ní Ṣèyí Tinubu Rẹ̀mí Tinubu ó mú àwọn èèyàn tó náà àwọn woman leader wọ́n fún wọn ní mọ́tò ṣùgbọ́n ó náà wà poor masses ká máa lọ ta àkàrà
ìbínú transfer aggression, right? ìbínú pé ó fún àwọn kan ní mọ́tò, ìbínú pé àwọn ọmọ tí wọ́n ń ṣe dáadáa nínú ayé ni many of us bí tá a fi ń condemn pé Rẹ̀mí Tinubu ní ká máa lọ ta àkàrà. mo fẹ́ sọ fún yín gbogbo àwọn Peter for Africa àbí Peter for Nigeria, gbogbo àwọn tí wọ́n lọ sọ̀rọ̀ tó lọ ń ṣe kíní tó lọ síbi alákàrà, àwọn ìyá tí wọ́n ń lo ṣọ́ọ̀bù wọn fi ṣe content yẹn, ẹ bí àwọn ìyá yẹn pé ọmọ mélòó ni wọ́n rán ní yunifásitì fún owó àkàrà yẹn. ibi tí Peter for Nigeria tó ti ń báyà lákàrà pé ìwọ ń báyà àkàrà, orí burúkú lẹ̀ ń ṣe, orí burúkú lẹ̀ ń ṣe Nigeria Limited. I was just laughing. ìyá yẹn ẹ rí bí customer ṣe ń wá, gbogbo wa kọ́ la máa ṣe white collar job. mo wá rí pé àwọn ọmọ Nàìjíríà tó máa wá lọ́la pé ẹ jẹ fún 2,000 ọjẹ́ 2K, many of them wá generate AI, wọ́n gbéra wọn sí, wọ́n ń ta àkàrà. AI tẹ generate tẹ̀bí ń ta àkàrà yẹn, ǹjẹ́ ẹ fún ní follow up? Many of you can create content. Yorùbáwùyí lèmi, ẹni tó bá fẹ́ bá mi jà, mo fẹ́ wọn tó fẹ́ fi bú mi ni, ohun tó fẹ́ fi bú èèyàn ayé là gbé Àbẹ̀ní, tó bá ti máa fẹ́ kó sọ, tó bá ti sọ máa gbé kinní yẹn kalẹ̀ báyìí, máa wá yọ apá, máa yọ etí, máa yọ orí, máa yọ ẹsẹ̀ níbẹ̀, máa wá papọ̀, máa fi create nǹkan kan. ẹ̀yin young Yorùbá people, young Nigerians, tẹ̀bẹ̀ sí ní create AI tẹ̀sí ń tàkàrà, AI yẹn dẹ̀ ń sọ̀rọ̀ kọ́mọ̀ báyà àkàrà, màmá síbi kàdé sẹ́là àkàrà, ẹ lọ sí orí YouTube. owó tí ọmọ mi ń gbà lórí YouTube lórí pé ó ń create AI content, àwọn táwa nílùú òyìnbó à ní lọ́wọ́. ẹ̀yin tẹ́lẹ̀ create content ìyá alákàrà, why tẹ́ ẹ̀ máa create stories AI tó ń tàkàrà kíní kan kẹ́ máa wá fi gba owó lórí internet. Many people are selling àkàrà and they are making money. ìkan náà ṣe ó lọ sí ibi gan tí ẹ̀kan ní tàkàrà bóyá ní pangúfò ní pan. àwọn ọmọ ẹ̀sìn bí kàdé sẹ́lẹ̀ àkàrà ibẹ̀ yẹn wọ́n ti ń tàkàrà ń bẹ̀ yẹn, mi ò tí kúrò Nàìjíríà, that is over. mi ò tí bí baby mi, last baby mi, and she is over 20 now. tí wọ́n ti ń tàkàrà níbẹ̀ yẹn ní bí apẹ̀tí pangúfò níbi àbó ní pan, tí wọ́n ti ń tàkàrà níbẹ̀ yẹn, mi ò tí bí last child mi, and he's over 20. She's over 20 now. Tí àkàrà yẹn ò pé ìyá yẹn ló ta títí dìgbà yẹn. I am not here to defend Rẹ̀mí Tinubu, the first lady. But look at Tinubu, he pick up from ọ̀rọ̀ tẹ́ ń sọ, ìyá rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní pé ìyàwó ẹ̀ ní ìyá alákàrà. Mi fẹ́ go deeper jù bẹ́ẹ̀ yẹn lọ, ṣùgbọ́n many times Nigerians attack the messenger. They forget about the message. Remember when Sunday Igboho came out, ẹ̀yin lẹ attack ẹ̀ pé ó kọlà. Gbọ́ wípé sọ fún yín pé ogun tó ṣẹlẹ̀ ní 2026 yìí, gbọ́ pé ó sọ fún yín 2021 pé ogun yẹn ń bọ̀. Many of them came out and said, illiterate ní Sunday Igboho, ọlọ́mọ àtẹ̀lẹ́ ìtọ́lọ́gbọ̀ gbẹ Yorùbá nation, ṣé illiterate yẹn ló máa gbà fún wa? You forgot about the message. You are attacking the messenger. Kíni olóṣèlú ni kíni ọ̀tẹ̀ ń pè, olóṣèlú táwùtù ni, political thug ni. Leave that òun fúnra rẹ̀, leave personality òun fúnra rẹ̀. Rẹ̀mí Tinubu is not doing it well. Tinubu is not doing it right. But message tí wọ́n pass fún yín. Bó ṣe wà yìí, láàrin ìgbà tó sọ̀rọ̀ yẹn, mo ti dín àkàrà nínú ilé mi, á fẹ́ tó ẹ̀mẹ́fà, àkàrà wa ń wù mí jẹ. So mo fẹ́ bọ́lẹ̀ níbẹ̀ yẹn, let's go to Very Dark Man. Mo kí ẹ̀yin tẹ̀ ń kí ni ẹ̀ka rẹ̀ ká sìn ẹ̀ka lẹ́kùn dédé àsìkò. Yesterday I got an information. Very Dark Man ni ò sọ̀rọ̀ sókè o. So ẹni tó bá wà lórí TikTok tó bá fẹ́ bọ́ wo show wa lórí YouTube, Yorùbáwùyí náà là ń jẹ́ lórí YouTube. Àwọn fídíò tá a bá fẹ́ play ẹ máa rí wò direct lórí YouTube. Ó kàn tẹ́ fi ń wò mí lórí TikTok yẹn náà ni mo jẹ́ lórí YouTube. Yorùbáwùyí náà ni mo jẹ́.
Let's go to Very Dark Man nípa àwọn ọmọ tí wọ́n kó ní Ọ̀yọ́. So let's listen to him. All right, so yesterday I got an information that the Oyo State government paid ransom money for the release of the children and teachers that were kidnapped on the 15th of May 2026 at Orire local government area in Oyo State. So it is said that the government paid ransom for the release of those children, but the kidnappers collected the money. Ẹ̀yin èèyàn mi mọ̀ bóyá ohun Very Dark Man yẹn lọ sókè àbí kí n lo kí lorúkọ ẹ̀, kí n lo speaker fi play ohun ẹ̀. Ẹ jọ ṣé ohun Very Dark Man lọ sókè àbí kí n lo speaker fi play ohun ẹ̀. Ẹ̀yin èèyàn wa ṣe wà níbẹ̀. Ṣé ohun Very Dark Man not okay mo bọ̀. Ẹ jọ ṣé ohun Very Dark ṣá wà lórí YouTube ṣá wà lórí YouTube ooo. TikTok ẹ bá wa power tap ẹ bá wa love show ká lè dáhùn èèyàn gbé wọlé kó lè bá wa dá sí ètò. Yà kí n fi speaker. Tí mo bá ti ń ṣe show ẹ má dá mi dá ẹ má bá mi. Let me see if I have it here. Okay. Okay, Mr. Larry. Ẹ sọ pé wà okay. It is audible enough to hear him lady Yoruba. Okay, thank you. Èèyàn méjì sọ pé wà okay, páwọn ń gbọ́. Ó dèèyàn mẹ́ta, I don't know. Let's see if I have 2 no and the 3 yes. Let me see. All right, so yesterday I got an information that the Oyo State government paid ransom money for the release of the children and teachers that were kidnapped on the 15th of May 2026 at Orire local government area in Oyo State. So it is said that the government paid ransom for the release of those children, but the kidnappers collected the money and have still refused to release those children. Today will make it 49 days in captivity, 49 days with those little children and their teachers in captivity. Tomorrow will make it 50 days with them there. And as of today, you can see all over the internet, usually talking about the children. Nigerians have moved on, like they always do. Everybody have moved on from that topic. They're now talking about other trending issues. So everybody have moved on. But we don't know how the children are faring. We don't even know if the children are still alive. We don't even know if they are still in Oyo State, if they have been moved to another country. We don't know what is the current status of the children. Now, this brings us to what I told the Oyo State governor when we protested in Oyo State and he came out to address us on the 17th of June 2026. I told him something. I said, we don't want this situation to be like Chibok. The Chibok children were kidnapped April 2014 until today, 16 years later, the children are still in captivity. Some of them were freed 14 years later. Some of them were freed. Some of them never went back home because they were married off. Some of them were sold to other terrorist groups. They were forced to be wives. Some of them have even given birth to children for these kidnappers. 16 years later, they never went back to their family. Some of them, their parents have even died because of depression. And how sad the situation is. I told the governor this. I said, you cannot let this be like the Chibok situation. The governor said, Oyo is not Chibok. But it's slowly looking like Oyo is going to be the next Chibok. Because tomorrow will make it 50 days, 1 month, 20 days with those children in captivity. Then I told the governor, I said, we are ready. You should go into the bush. There will be collateral damage. I know what the government are scared of. They are scared of, okay, maybe when they go into the bush, that these kidnappers will just unalive the children and the teachers.
But as of now, we don't even know what is happening there. We don't even know if they are still alive. Before you people even thought of going into the bush to rescue, these kidnappers came out. They unalived one of the teachers. Till now, I have refused to watch the video. They said there was a video to that effect. I refused to watch it. I only believe that there was a video because everybody said that there was a video. I cannot bring myself to watch that. You understand? So are we sure that they've not unalived some that they've not posted? The Oyo State governor assured us, the Oyo State governor assured us that the children are not going to spend as much time as they spent before we started our protest. At the top of our head, we gave him 2 weeks. And today is making 2 weeks, 2 days, 16 days since we did the protest. Children are still in the bush, and it is said that they paid the ransom money. The kidnappers are still refusing to release those children. Please, Governor Seyi Makinde, this is the time that you need to actually contact the DSF, the federal government. We need to go into that bush and rescue the children. There will be collateral damage. I'm not speaking on behalf of the parents, but I'm pretty sure that some of them already started accepting their fate. I'm pretty sure that some of them have already started accepting the fate that it's possible that the children are not going to come out again because of how our government treat issues. They only prioritize their own interests. Because as of now, President Bola Ahmed Tinubu have moved on. I watched him giving a speech yesterday, about making jest of what is trending on social media when they were calling his wife Iyakara. He was making jest of it. Meaning, to a large extent, they see what is going on the media. Or whoever prepared that speech for him at least sees what is going on the media. But here they've abandoned that topic. They've abandoned it. I know, okay, yes, when you keep talking about these things, of course, you keep embodying the kidnappers. But then again, we are keeping quiet for too long. These children are spending slowly, 6 months, slowly, 1 year, slowly, 1 year, 2 years, 3 years. And then it becomes the real Chibok incident. Engineer Seyi Makinde, you have to just move into that bush. You have to. There's little we can do as the citizen. You people are not ready to arm us. We've tried to give you moral support. We've tried to say, okay, yeah, we'll support the security operative. We'll go into the bush. You know very well that we cannot go on our own. But we, the people of Nigeria, and the youth that came out to protest that day, they were all ready to go into the bush with you. We are not going to, we are moving on, Nigeria. We have moved on. Tomorrow we'll make it 50 days. Today is 49 days. We're then in that bush 49 days. 49 days. 39 children and 7 teachers in the bush. One of them have been unalive. 39 children and 6 teachers in the bush. Tomorrow we'll make it 50 days. 50 days. Those children have not seen their parents. One of the teachers was holding a child that is less than 2 years old in the video. She was packing the child. Illiterate Sunday Igboho illiterate tó jẹ́ pé òun gan aláìlọ́pọlọpọ̀ mọ̀ nǹkan tí ń ṣe ẹ̀yin náà tẹ̀ ń wo pé educate ẹ̀ ti wise ẹ̀ ń sọ bí ẹni tí ò lọ́pọlọ so gbogbo ẹ̀yin tẹ̀ ń try rubbish ẹ̀ má try o wàláhì ẹ̀ má try. Assalamu alaikum gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ ní Nàìjíríà. Ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n kidnap ní Ọ̀yọ́ state tẹ̀ ń claim pé Fúlàní ni olè Fúlàní ni bandit tó jí wọn gbé kìnìkà jẹ́ kí n sọ fún yín mo fi Ọlọ́run búra tó dá mi. Àwọn ọmọ tí wọ́n kidnap ní Ògbómọ̀ṣọ́ yẹn mo fi Ọlọ́run búra kò ṣe Fúlàní ló kidnap wọn and then mo rí èlòmíì aláìlọ́pọlọ aláìmọ̀ nǹkan tí ń ṣe tí ní pé àwa tá à ń sọ̀rọ̀ ní social media yìí pé àmọ́ gbogbo Fúlàní tí wọ́n máa ń kidnap àwọn yẹn ṣe bí àwọn àgá wọn wèrè ni ẹ ṣé Lagos Ìbàdàn ní Ọ̀ṣun Ògùn ọmọ iye àwọn Yorùbá tí ń jalè ń bẹ̀ ṣé ọmọ gbogbo wọn ọ̀dá wọn mọ̀ so ọ̀dá wọn mọ̀ so tá ń bá ń sọ̀rọ̀ ẹ̀ ká máa lo làákàyè wa most bọ̀bọ̀ yìí ò làákàyè ò ní làákàyè ló béèrè gbogbo nǹkan tí wọ́n demand kí wọ́n fún wa ṣé Fúlàní kidnapping Fúlàní yóò béèrè hilos mẹ́ta ṣé yóò béèrè kí wọ́n fún ní 1 billion naira kí wọ́n sì lọ send it ní transfer ní Benin pẹ̀lú sefa so níbi tó yẹ kẹ́ lo ọpọlọ yìí bọ̀ in blame rẹ̀ Yorùbá ò lọ́pọlọ
wàláì ẹ lọ́pọlọ tó bá ti gbé ọlọ́pọlọ ọmọ àlè bàbá yìí tó ń sọ̀rọ̀ yẹn wàláì ò ní sọ nǹkan tó ń sọ yẹn so òun bú wa òun ṣépele Fúlàní jẹ́ kí n sọ fún yín èdè Fúlàní tẹ̀rí the whole West Africa kò sí níbi tà sí and then nǹkan tẹ̀ ń try láti ṣe tẹ̀ bá ṣe wàláì yóò jẹ́ níbi tẹ̀ mà torí pé ẹ̀yin Yorùbá state mélòó lè ní state mẹ́fà náà ní Nàìjíríà nìkan lẹ́wà níbo lẹ́wà Nàìjíríà nìkan láà lẹ́wà so ẹ̀yin mélòó ni ga Yorùbá náà ẹ̀yin mélòó ni population yìí mélòó ni tàbá ní ká pé àwọn Fúlàní ìwà tó wà ní the whole West Africa from Nigeria, Mali, Burkina, Niger, Cameroon, Chad, Sudan, Ghana, Gambia, Erisia kò sí níbi tí Fúlàní ò sí so àsìmọ́ pé nǹkan tẹ̀ ń try láti ṣe ní ilẹ̀ Yorùbá tẹ́ bá ní pé ẹ jà Fúlàní mo fi Ọlọ́run búra gbogbo wa pèrè àwa ẹ̀ sì jẹ́ yálà ìyá yín so ẹ lọ́ọ́ ronú ẹ máa ronú kí ẹ tó sọ̀rọ̀ ìníbùyìnbọ̀ ẹ máa ronú ẹ lọ́pọlọ ẹ lọ́ọ́ ẹ ń follow illiterate Sunday Igboho illiterate tó jẹ́ pé òun gan aláìlọ́pọlọ kò mọ nǹkan tí ń ṣe ẹ̀yin náà tẹ̀ ń wo pé educate ẹ ti wise ẹ ń sọ bí ẹni tí ò lọ́pọlọ so gbogbo ẹ̀yin tẹ̀ ń try rubbish ẹ má try o wàláhì ẹ má try rẹ. wọ́n ní ọ̀rọ̀ tí apá bá sọ ìbọn náà sọ pé ó ti wá ọ̀rọ̀ tọmọdé yìí sọ ẹ lè rí bí ọ̀rọ̀ ọmọ kékeré plan wọ́n yẹ máa pa gbogbo ilẹ̀ Yorùbá lọ́ra expose fún yín díẹ̀ yẹn ìyá mi àna mi ẹni wèrèrè o wọ́n á sì pè ní wèrè bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí ó máa fọ́ ni o ṣùgbọ́n Yorùbá wuyì tí máa ní kí n analyse ẹ̀ mi ò bóyá yẹ máa wà tẹ́ bá máa gbà mí láyè kí n analyse ẹ̀ jẹ́ kí n mọ̀ ọ̀rọ̀ tó sọ yìí tí bá analyse ẹ̀ fún yín ẹ mọ̀ wípé ọ̀rọ̀ yìí deep ju bó ṣe sọ lọ ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí ó deepest ju bí ọmọ yìí ṣe sọ lọ wàhálà gidi plan ló ra expose fún yìí ẹ lè má mọ̀ ó ní mélòó ni Yorùbá ó ní 6 states péré ní Nàìjíríà nìkan dẹ̀ lẹ́wà ó ní gbogbo West Africa pátápátá làwọn wà àwọn dẹ̀ máa rán ni sí àwọn èèyàn àwọn wọn máa wọlé wá ọmọ yìí kọ́ ló ń sọ̀rọ̀ ohun tí wọ́n sọ létí ẹ̀ ló ń sọ síta ọ̀rọ̀ náà lágbára ọ̀rọ̀ tó lágbára lọmọdé yìí sọ fún yín wẹ́rẹ́ yìí tí ẹ bá mọ̀ bí wọ́n ṣe plan ogun yẹn kalẹ̀ bó ṣe máa yabo everybody nílẹ̀ Yorùbá ó ní ẹ̀yin Yorùbá ó ní ẹ̀ ní ọpọlọ ó ní mélòó nìyí tẹ bá try wípé ẹ fẹ́ gbára yín kalẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní wọ́n á pa everybody. ọ̀rọ̀ tó sọ yìí ó dìpù ju bí èmi àti yín ṣe ń wò lọ àwọn pípù yìí wọ́n ti ṣe tán wọ́n ti múra ogun kì í pé wọ́n ń pìpìẹ ogun àwọn eléyìí ti pìpìẹ délẹ̀ ni ẹ̀rí ọ̀rọ̀ tó ń sọ ó ń sọ with confidence ẹ wá pé ní gbogbo alágbára ilẹ̀ Yorùbá pátápátá ta ni gbogbo wọn máa ń dárúkọ nínú gbogbo kódà tó fi mọ́ lórí Tinubu tó jẹ́ pírẹsidẹ́ǹtì ta ni àwọn Fúlàní máa ń dárúkọ wọ́n ti rẹ́dì wọ́n ti ṣetán bóyá máa yabo everybody òní lókù tí wọ́n ń dúró dè and Sunday Igboho ló sì ń jẹ́ ẹ̀ẹ́dẹ̀kì wọn Sunday Igboho ló sì ń jẹ́ ìnira fún wọn Sunday Igboho ló sì ń jẹ́ àgbákò fún wọn nínú ayé ló sì jẹ́ wípé Sunday Igboho nìkan ni gbogbo wọn ń dárúkọ tí ẹ bá ti wá gba ọ̀rọ̀ tí ọmọdé yìí ń sọ gọ́vnà ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ni wọ́n ti dárúkọ wípé àwọn ti invite gbogbo Fúlàní ní the whole world in the whole West Africa wípé kí wọ́n land sílẹ̀ Yorùbá orí íńtánẹ́ẹ̀tì ni wọ́n ti sọ o tẹ́ ẹ bá ti wá ronú dáadáa lórí ọ̀rọ̀ tí ọmọdé yìí sọ mo kàn ní kí n máa já yín sí ni o
ǹjẹ́ ilẹ̀ ẹjọ́ kan mọ́ tí wọn ò ní fi tírélà ru Fúlàní wọlé Yorùbá? ǹjẹ́ ilẹ̀ ẹjọ́ kan mọ́ tí ẹ̀ ní jí wípé ìlú kan o wọ́n ti lé wọn tó ń bẹ̀ o kò sẹ́ni kankan ń bẹ̀ wọ́n? ohun tí àwọn bàbá ẹ̀ ṣe ní mítìn ló fi style ọ̀ kí n sọ pé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá àbí kí n sọ pé omi tó mú nílẹ̀ Yorùbá, oúnjẹ tó jẹ lórí ilẹ̀ Yorùbá, atẹ́gùn ilẹ̀ Yorùbá tó gbà ni àwọn alálẹ̀ fi ti jáde lẹ́nu ẹ̀. ohun tí àwọn bàbá ẹ̀ sọ bó ṣe fẹ́ ṣe operation yẹn olóòrà sọ fún yín wẹ́rẹ̀ yẹn. ó ní ẹ̀yin Yorùbá ẹ pé kò dárúkọ àwọn Ìgbò, ó ní ju state mẹ́fà lọ ní Nàìjíríà, which means wípé within that 36 states àbí 30 kí ni Nàìjíríà jẹ́ yẹn gan tó nǹkan kan. àwọn tó máa wá invite gbogbo Fúlàní tó wà ní the whole West Africa wípé kán wọlé wá. ẹ fẹ́ gbọ́, Fúlàní ọlọ́kadà Fúlàní ni, Fúlàní bandit Fúlàní ni, Fúlàní mẹ̀bàrà Fúlàní ni, Fúlàní tó wà ní Senate Fúlàní ni, Fúlàní tó wà ní House of Rep Fúlàní ni, Fúlàní tó bá di president bíi Buhari Fúlàní ni, tí Fúlàní tó ṣe gateman Fúlàní ni, Fúlàní gateman ẹ tí Fúlàní ọlọ́kadà bá gbé Fúlàní bandit wá sílé ẹ, Fúlàní gateman ló máa ṣílẹ̀kùn fún wọn. tó bá pẹ́ àbí tó bá jí ẹ gbé, Fúlàní tó wà ní house ló máa defend wọn. Fúlàní tó bá di president ló máa rán family ẹni tí wọ́n pa lẹ́wọ̀n. ẹ rántí pé láyé Buhari sọ wípé tí wọ́n bá pa èèyàn kan, tí Fúlàní bá pa èèyàn kan, wọ́n ní ìjọba Nàìjíríà máa san 500,000 fún ẹni tí wọ́n pa, fún family ẹni tí wọ́n pa. ó ní ṣùgbọ́n tí ẹ bá pa màálùú kan, ó ní ẹ tó pa màálùú máa san 2 million, which means pé ẹ̀mí èèyàn mẹ́rin ó ní ẹ̀mí màálùú kan. ẹ wá sọ fún mi, èèyàn wo ni wọ́n ti pa ní Nàìjíríà of today látàyè Buhari tí Fúlàní ti pa, tí wọ́n wá fún family ẹ̀ ní 500,000 naira tí wọ́n promise yẹn? ẹ wá sọ fún mi iye màálùú tí wọ́n ti pa, tí Fúlàní dẹ̀ ti pa odidi ìlú kan rọ́pò ẹ̀, tí ò dẹ̀ sí nǹkan kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ọ̀ tó máa ṣẹlẹ̀. ogun ti dé o. ọ̀rọ̀ tọmọdé yìí sọ Yorùbáwùyí lórúkọ mi. èyí ni 3rd of July 2026. màá sọ pé mo wí tèmi pé mo sọ fún yín nígbà yẹn. These people are fully ready. wọ́n ti pe àwọn èèyàn wọn káàkiri. Yorùbá need to wake up. a ti dójú ọ̀gbọ́dàgbè. gbogbo èèyàn ọmọ OPC tẹ́ ẹ̀ ṣe bí olórí burúkú. nǹkan tó kọ̀ọ̀kan lélẹ́yìí. ìjà òfò tẹ́ ẹ̀ ń jà yẹn kọ́ ló kàn. Very dark man ló sọ̀rọ̀ tán nísìn. ó ní àwọn máa wọ inú igbó Ọ̀yọ́ lọ. tẹ́ ẹ bá ń bá Sunday Adéyẹmọ Ìgbòho ṣàjà, tí Very dark man àtàwọn ràtẹ́ tó bá wọ inú igbó Ọ̀yọ́, tí wọ́n bá rescue àwọn ọmọ yẹn, wife wey dey kneel down serve us food, na him we go give Christmas cloth. ìyàwó tó bá ṣe dáadáa sí wa la máa raṣọ Kérésìmesì fún o. tó bá pẹ́ Very dark man àtàwọn ràtẹ́ ni wọ́n padà lọ kó àwọn ọmọ yẹn jáde, nítorí pé ẹ̀ ń ṣe wèrè, ẹ̀ ń ṣe bí olórí ibú pẹ̀lú Sunday Igboho. tó bá pẹ́ Very dark man ló padà wá lọ kó àwọn ọmọ yẹn jáde, tó bá ní wọ́n fẹ́ fún Very dark man ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò, Yorùbáwùyí máa mú àǹkárá o. ẹni tó bá gba àwọn èèyàn tèmi là, òun lèmi mọ̀ lọ́lọ́run o. èmi máa mú àǹkárá o, a máa mú dàmásìkì. kódà tí Aláàfin Ọ̀yọ́ ò bá fẹ́ fún Very dark man lóyè lórí program Yorùbáwùyí, àwọn bẹ̀rẹ̀ sí máa ṣe program fún Aláàfin Ọ̀yọ́, àwọn ò ní bú wọn tó rà bú wọn rí. àwọn bẹ̀rẹ̀ sí máa ṣe kú iṣẹ́ ló máa ń mórí iṣẹ́ yá, a máa fún Very dark man ní oyè. kò bá jẹ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ló fẹ́ fún o, kò bá jẹ́ Baṣọ̀run ni o, kò bá jẹ́ Ológun Ọ̀fẹ́ ni o, anything tó bá fẹ́ fún Very dark man, I am in support of it. èmi ò ní ẹ má yàwó ìkẹ́ má ṣì èrè lè padà bọ́ta kẹ́ máa bú mi ìrí ti yín rò. anybody tó bá wa kó àwọn ọmọ yẹn bọ́ta
òun làwọn mọ̀ láṣíwájú o òun làmọ̀ lólórí very dark man ọmọ afúnlóyè lọ́yọ̀ọ́ ẹ fẹ́ kéku ẹ wo ọmọ tó ń sọ̀rọ̀ yìí ẹ lè ọmọ pé èbú tó bú àwọn ọmọ Yorùbá ó dùn àwọn Yorùbá ẹ wo ọmọ kékeré tó ń bú wa yìí olórí kíní kan ṣùgbọ́n message tó wà ní ọ̀rọ̀ tó sọ yẹn òun ni kẹ́ ẹ mú dání ẹ wá compare ẹ̀ pẹ̀lú àwọn Fúlàní tó ti wà ní house àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ ẹ̀rọ tí ọ̀rọ̀ tí ẹ̀dùnkù fàáyì sọ ẹ̀rọ tí ẹ̀dùnkù fàáyì sọ wípé àwọn deceive àwọn Nigeria Christian for 20 years and àwọn dẹ̀ máa continue láti máa deceive wọn lọ for life ó fẹ́ di pé Tinubu dé ń ṣe wá kún egungun apẹ́ and Tinubu will not be on post forever Yorùbá should get ready ẹ̀yin tẹ́ bá jẹ́ àgbààgbà ńlẹ̀ Yorùbá látọ̀rí Bọ́lá Ahmed Tinubu ààrẹ Bọ́lá Ahmed Tinubu kábíyèsí Aláàfin Ọ̀yọ́ kábíyèsí Olúgbọ́mọ Bàyámù kábíyèsí Olúbàdàn kábíyèsí babábẹ́ àwọn kábíyèsí yẹn mi ò lè rántí kọ gbogbo wọn tó gbogbo wọn pátápátá Ọọ̀ni bóyá ẹ máa pè fún international support torí a lè sọ pé máa ya níbù kó ya lóró a lè sọ pé máa ya lóró kó ya níbù ọ̀rọ̀ tí ọmọ yìí sọ èmi Ayélàgbé Abẹ ni mo ríro èmi ríro àwọn èèyàn lè máa ríro kó pa ọkọ ọ̀rọ̀ ọmọ kékeré ni èmi mo ríro deep mo ríro débi wípé mi ò lè nǹkan mi gan mi ò lè sọ síta níbi tí mo jókòó báyìí ọmọ yìí mo analyse ọ̀rọ̀ tó sọ yẹn mo farabalẹ̀ analyse ọ̀rọ̀ tọmọdé yìí sọ mo wo àwọn nǹkan tó wà nínú ọ̀rọ̀ yẹn pé ilẹ̀ Yorùbá we are under attack and this thing can happen anytime. Àwọn tó fẹ́ lọ invite wọlé yẹn ṣé mo pọ́sọ́ wípé àwọn akáwọ̀ Fúlàní wọlé láti Mali láti Gambia láti kinní kan ó ní gbogbo West Africa làwọn wà gbogbo ìlànà máa káwọ̀ Fúlàní wọlé ó lè máa jẹ ebi tí ara yín gbọ́ ó lè máa jẹ aláya àyà ó lè máa jẹ orí burúkú ìyà kí ló gbójúlé ajá ẹ̀ lẹ́ni lẹ́yìn ló ṣe máa pa ọ̀bọ wọ́n ní bákọ̀pọ̀ àwọn bàbá wọn lẹ́yìn ṣùgbọ́n ẹ̀yin bàbá tiwa ní ilé sọ pé ẹ fọwọ́ lẹ́rán o ṣùgbọ́n tí ṣòyìn bá dọ́dún ẹ̀ tó ló máa ní kó gé ṣòyìn kó ṣíà ẹ̀ kó kàn yín ogun ò bọ̀ mọ́ o ogun ti dé ni mo kí ẹ̀yin tèmi ẹ̀ka rẹ̀ kásán kárẹ̀ fún dédé àsìkò yìí according to the time ṣòyìn bá bá yín orí ètò yìí ètò wa ètò Yorùbáwùyí náà làwà ẹ jẹ́ ká gba call lẹ́nu àwọn tí wọ́n ń sọ̀rọ̀ àwọn tí ń pè mí látẹ̀kan ní ìfẹ́ kíkọ́ ìwọ̀n kó distract mi ni ẹ̀yin orí TikTok tó bá bẹ̀rẹ̀ sí ní gbé yín wọlé fún Ọlọ́run bá bẹ̀rẹ̀ máa bá mi mute tó bá ti ń gbé yín wọlé o TikTok ẹ bá wa power tap ẹ dábàá lórí YouTube náà ẹ bá wa tẹ thumb up lórí show yìí wọ́n ní ká máa send kí wọ́n ní ká máa send ẹ send at me kí n gbé yín wọlé wọ́n ní ká máa send at me omi mọ́ at me kankan tó ní ká máa send o wọ́n ní ká máa send at me o kí tó gbé yín wọlé èmi ò kúkú mọ̀ ṣe ṣé à ń gbà wọn èèyàn wọlé ni bàbá ti pè yín dàbà ti gba máa drop yín ní ẹ má bínú o mi ṣàkọ ẹ bá gbóhùn sókè o ẹni dààmú. hello. ṣé mo pé mo ti sọ fún plánù ogun Tinubu second term tó fẹ́ lọ ní olùyíǹdì tí wọn pẹjọ́ fún tiẹ̀ ìtọ́jú mọ̀ pé òṣèlú Nàìjíríà ò ṣe ní sí ṣe rí ṣe bẹ́ẹ̀dá fún àná kan lè jẹ́ kó wọn lè jẹ́ fáwọn ọ̀dọ́ wọ́n lè bò wọ́n lọ bẹ̀ pẹ̀lú àwọn tó tẹ̀lé wọn lọ wọn ò jẹ́ kán lọ fẹ́dà tẹ̀lé wọn lọ wọn jẹ́ kán lọ tó àwọn òun máa ń lọ tó sì máa gbà wọn ní àwọn kan. Network yẹn ń break bàbá bí akẹ́pẹ́ padà network yẹn ń break bí akẹ́pẹ́ padà ẹ lè pè padà bàbá wa máa gbé kọ́ yín network yẹn ń break. ọ̀rọ̀ tọmọdé yìí sọ yìí tẹ bá rí ìròyìn kí n rọ́pì ní oyin comment section tẹ bá gbóhùn sókè sàn. Yorùbáwùyí ẹ kú iṣẹ́. ẹ káàbọ̀ sàn. Ẹ jọ ẹ máa fún mi yàbí tweet
bí 3 minutes. Tí wọ́n bá fún 3 minutes, hold on, jàre kí n polówó ọjà. Ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. Wọ́n kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. Wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀. Àmọ́ wọn ò tẹ̀wọ̀n. Ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí. Fún ẹni fẹ́ ojúlówó lace ní Vision Trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ @bodytalk_accessories ní Instagram àti TikTok. Bẹ́ẹ̀ni ti rìn ní ọtí koni lóòótọ́. Àṣẹ lóòótọ́ lẹwà àti ẹrù ń sọ̀rọ̀ lára. Body Talk Ventures mo ti rí o. Ní Merchant Send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin tí òkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. Lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talk Ventures àṣírí àwọn tó dá quality mọ̀. Gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí. Ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí, ìgbéyàwó, gay, òkú àgbà, àjọ̀dún ẹgbẹ́, ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibi ńlá ti lè rí lace lóríṣi bíi Swiss lace, dry lace, voile lace, cut lace, polish lace, HOH lace, HKG lace, Austrian lace, exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. Body Talk ó lọ fún àgọ́ o. Tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. Ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn. Bó ti wà ní gold ní àṣẹ ní silver. Jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀. Kì í bó kì í gbẹ̀dànù. Bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí. Látòrí Brazilian jewelries, Dubai twin jewelries, 925 exclusive tó débẹ̀débẹ̀ super original. Ní Body Talk jewelries àti lace. Àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù. Fún alára tó tà. Ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ kàn sí @bodytalk_accessories ní Instagram àti TikTok. Gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí. Ẹ sá ti place order. Ẹ̀yin tòkè òkun ẹ tẹ @elegantjoy26 ní Instagram àti TikTok. Body Talk Venture ìmúra tó ń kán tótó. Fashion tó gbé fashion pọ̀. Ẹ ṣe gan gbogbo ẹ̀yin tí ẹ ti bá mi kàn sí ẹni sùn ẹ má ti ẹni sùn pé tẹ́ ti bá mi kàn sí @elegantjoy26 tẹ́ ti bá mi follow wọn lórí Body Talk Accessory @elegantjoy26 tẹ́ ti bá mi follow wọn lórí TikTok and Instagram. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Tẹ́ ti bá mi patronize wọn ẹ ṣé mo dúpẹ́. Tẹ́ bá ti wá fẹ́ patronize wọn bá mi sọ fún wọn pé látọ̀dọ̀ Yorùbáwùyí lẹ ti wá. Like I always say ẹni yìí wọ́n san owó fún mi kí n máa polówó ọjà. Wọ́n láwọn ní àwọn mọ̀ pé mo ní fans tẹ́wọ́n dẹ̀ ní loyalty. Ẹ jọ̀ọ́ mo pẹ́ ẹ̀ ń ra aṣọ ẹ̀ ń ra bàtà ẹ̀ ń rà gbọ́n àràgà àsìkò sọ́mà tá a wà yìí ẹ bá mi patronize wọn ẹ fẹ́ lọ party ẹ fẹ́ ṣòde and again ẹ̀yin alára àtúntà ẹ bá mi patronize wọn ẹ jọ̀ọ́ kí pé máa follow wọn nìkan nọ́mbà wọn lẹ̀ ń wò yìí wọ́n wà ní Nàìjíríà wọ́n tún wà ní UK tẹ́ bá wà ní Nàìjíríà tẹ́ fẹ́ máa ra kẹ́ máa tún tà kẹ́ máa ra kẹ́ máa tún tà @elegantjoy náà lè máa bá mi kàn sí tẹ́ bá ti kàn sí wọn báyìí alára àtúntà nìyẹn ẹ wá fẹ́ ṣe delivery anywhere tẹ́ bá wà in the world wọ́n máa ń deliver. Ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín. Thank you so much. Ẹ bá wa gbóhùn sókè bàbá mi. Yes sir. Ẹjọ́ má bínú jẹ́ rí mo gbọ́ show yẹn láàárọ̀. Number 1 náà jẹ́ náà tó ń tẹ̀lé Mrs. Gani Adams ọ̀nàpọ̀lọ̀. Ìdí ìsìn ọgbẹ́ ọ̀nàpọ̀lọ̀ ni pé bọ̀bọ̀ tó kọ́ sọ̀rọ̀ jẹ́ kọ́ play yẹn. Ó ní OPC wà ní over 38 states. How many states náà ní Nàìjíríà? Èmi ò mọ ṣó àárọ̀ nìyẹn má gbé ṣó àárọ̀ wá sí ibi ìjà rẹ̀ ṣó kí. Náà ni mo sọ kí n tó pé ó dà pé nǹkan tó ń kọ fún wọn kà á kó tó di kan bọ́ sórí mídíà kó tó máa sọ̀rọ̀ nítorí ẹ̀rọ pé ó rí wọn ò pé because tó bá tó yẹ bá pé ọmọ àríyá àgbàdà tó ti yé sìn bàbá kejì bàbá dáadé kan kejì ìdẹ̀kẹ̀rẹ̀ ìyẹn náà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyẹn náà orí ìyẹn náà ò pé kò lọ́pọlọ because tó bá lọ́pọlọ Yorùbá lọ pé kọkùnrin rédíò kóbìnrin rédíò ṣégun ṣáà ti lọ ni wọn dẹ̀ rọ pé màá jàmbá sálàmà kíkanjú lógún àkíkanjú àmọ́jà tí Yorùbá máa ṣàlàyé tí wọ́n máa ń bókun lọ ni ọkọ̀ tó ń sọ pa Sunday Igboho yẹn ó dẹ̀ ń rárá àṣàgbàlagbà báwo làwọn ọmọ ẹ̀ṣẹ̀ fẹ́ máa wò ó náà dàbí láì mú ẹ lẹ̀ then wọ́n fẹ́ kọ́ bẹ̀ lọ́wọ́ Gani tó bá lè wà búra ń ta ẹ má gbọ́ mi dáadáa o tó bá lè wà búra ń ta pé ṣẹ́rí kan tí Gani ń fẹ́ ni pé ó kórì gbogbo all organization tó wà ní Nàìjíríà ó kó wọn sábẹ́ ìwọ tó ń wá nìyẹn tó bí èyí dà kó yẹ pé ọdún ẹ̀dọ́ wọn máa gbà láti máa yí ìbọdà fún wọn ẹ̀fọ́ òde ńlẹ́fọ́ láwo organisation tó sì yàtọ̀ Àmọ̀tẹ́kùn yàtọ̀ all organisation ló wà Nàìjíríà everybody ní tiẹ̀ yìí why are you wọ́n ṣètò ṣe attack Sunday Igboho wọ́n ní kó gbà kó rọpò egun ni wọ́n sọ pé kó mú rọpò ẹran wà ń bẹ̀ ó lè jà ẹni tó dẹ̀ fẹ́ jà jẹ́ kó lọ jà kí ló ń tọrọ ọmọlọmọ fún lójoojúmọ́ ṣe àwọn tó ń bá Gani rìn pé jókòó kan béèrè pé kí ni bọ̀bọ̀ ìjì fún wọn ó tó máa rà wọn síta òye ọgbọ́n kan sì tó yẹ pé everybody kan jàmbẹ́nu wọn because ẹni tó yẹ bá kó kò ní máa jàmbẹ́nu ẹ̀ lásán àṣàgbàlagbà tí ó jẹ́ ìyẹn náà lọ kẹ́tí ní tọ́pẹ̀ tílẹ̀ Yorùbá ní pé àwọn àgbàlagbà wà
náà àtúnṣe máa dárúkọ wọn. Tí wọ́n bá wo history bí Fúlàní ṣe conquer north, some of they can call that wọ́n lè conquer wọn lẹ̀ Yorùbá. But the problem ta ní pẹ̀lú àgbàgbà ta ní ni pé owó ti jàrá bá wọn. That's what they know. Káwọn jáde máa wà lókù. Wọ́n dẹ̀ gbà pé oyè tó pàdé àbí kí ni kò tó kára àwùjọ ó sì gbọ́ àkàrà ẹ̀dẹ̀. Because ìjẹ́ bí ìkọ́tẹ́pẹ́ ọmọdépẹ́ sọ́ọ̀sì tẹ̀ pé ó play sísìn ọmọ Fúlàní yẹn. Ó náà ju 6 states lọ. Yóò ti yé sìn pé àwọn lè yàgò wọn. Gẹ́gẹ́ bí ìfèrè tán fún ìyàn náà lòun náà fún síta. Tí àwọn bàbá yẹn bá tètè gbé gbèsè, we don't need láti sọ pé káwọn àgbàlagbà kan pé pé kọ́ fún wa ní kọ́ fún wa ní pé ọ̀dà pé yẹn ti pé a lè dìde fún ara wa. Àárí lọ́dà àwọn bàbá yẹn pé káwọn bàbá kan fún ní ilé kó yà fún ní lọ́dà ó pé pẹ̀sẹ̀ máa dìde. Èèyàn bá dìde tó máa dà lóru mi ní wọ́n dà lóru o tó bá dìde láti defend ara wọn ẹ yẹ ká wọ ọlọ́pàá ẹ ká wọ àmì tó fẹ́ wá kó wọn. Tí wọ́n population bá ti jáde ní Nàìjà nílẹ̀ Yorùbá ẹ máa ń sọ pé Nàìjà nílẹ̀ Yorùbá láti defend ara wọn towards these people ó máa get worse lóòótọ́ o because Yorùbá ò understand wí nǹkan tó ń pè lógun. People need to go and learn about history about war. Kò yí sí tẹ́ ẹ̀ bá ní nǹkan ogun tẹ́ ọ̀kan ní nǹkan ogun tí wọ́n bá bò wọ́n èèyàn tó máa kú máa pọ̀ rẹpẹtẹ. Ìwọ́n tó ẹ̀ kọ́ bàbá yìí wò nìyẹn kó máa wo nǹkan táwọn ń jẹ́ ń sìn kó bá yìí fẹ́ máa pọ̀ wọ́n lágbàgbà. Ẹ jẹ́ káwọn èèyàn míì máa sọ̀rọ̀ because táwọn youth bá lè dìde àwọn tó rí wọ́n pé tó bá lè dìde kò ń ṣe àwọn ọ̀gá ní ìkọ́lé ní sọ àwọn tó rí wọ́n pé tẹ́gbà lára àwọn alágbára yẹn oríṣi agbára ló wà náà àwọn kan wọ́n mi wà lẹ́pẹ́ yẹn ó lè máa gbé bọn tó jẹ́ ìsìn ẹ tó máa àtàkì gbọ́dọ̀ kó nǹkan tó dọ́dọ̀ yẹn nǹkan tó òun náà ti lọ ìkọ́ tẹ́mi bìlìbì nìyẹn tó jẹ́ ìsìn àgbà káwọn èèyàn dìde towards freedom wọn tó bá ṣì ń dúró de pé kínní bàbá Tinubu máa lọ ó máa ṣe second time àgbàlagbà ni ó máa lọ á ṣe second time ẹ̀ pé ó máa wọ́ọ̀sì fúnlẹ̀ Yorùbá gbé tí bàbá yẹn bá kú ọ̀bẹ. Òye yín gbọ́dọ̀ sọ sí ẹ̀ka òkú wa bó ti lọ. Ẹ ṣeun gan à ń bá bọ̀ gan ẹ ṣeun. Ẹ̀yin èèyàn wa tá ẹ̀ṣẹ̀ ń wọlé lọ́wọ́ sóyè láti bẹ̀rẹ̀ àwọn Amẹ́ríkà àwọn tí wọ́n kó sórí sọ́ìlì Nàìjíríà àwọn ológun wọn tí wọ́n kó sórí Nàìjíríà àwọn Amẹ́ríkà ti withdraw àwọn troops wọn ní èmi. So àwọn ológun Amẹ́ríkà wọ́n ti padà sí Amẹ́ríkà wọ́n ti withdraw àwọn troops wọn àwọn military wọn ti withdraw wọn lé ní so wọ́n lè ti sọ fún yín sí wípé ju state 6 lọ ní Nàìjíríà ẹ bá wa gbóhùn sókè. ayé abẹ́rẹ́ bàbá mi ẹ̀ ní dáhùn Ọlọ́run àkókò àmì wa àṣẹ Ọlọ́run ò ní fi yín lọ ní kọ́ mọ́ ṣe ní kọ́ sọ ní kọ́ ara yín ṣe ẹgbẹ́ tó ṣíṣe Yorùbá bá jiná mọ̀ nífẹ̀ẹ́ tó mọ̀ ṣe àwátì ni wà á ṣẹ́rí ọ̀rọ̀ díẹ̀ tó tó fọlọ́gbọ́n o fẹ́ẹ́ tó bá lóye lórí ni o ọ̀rọ̀ díẹ̀ báyìí tó tó fọlọ́gbọ́n ẹ̀rí Yorùbá àwọn tó ṣẹ̀dá Yorùbá gbogbo kí n sọ pé Oòduà gangan ló kó sí ọmọ yẹn nínú tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde a lè máa wo bẹ́ẹ̀ tó ní làákàyè torí èmi kan ti kọ́kọ́ bu nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn bọ̀dì gbà tí mo rí pé tí mo dẹ̀ ń fọkàn bá lọ nǹkan tó ń sọ yẹn mo rí pé lóòótọ́ mélòó ni wá òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ mélòó ni wá Nàìjíríà stéètì mélòó ni wá stéètì wo ló pọ̀ jù stéètì Haúsá Fúlàní ló pọ̀ jù Nàìjíríà nínú 36 àmú ìdá mẹ́fà lámú 36 divided by 6 lámú tàbí ṣe keje láti ìbàdàn wa tó jẹ́ Kwara àti Kogi Kánò báyìí lọ́wọ́ wa nísìnyí aláàní 8 nínú 36 àti ìkó 1/4 of Nigeria so èmi dẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ àwọn pípì wọ́n ti surround wa wọ́n ti yí wa ká èmi máa ń rìn bẹ́ẹ̀ ni pé ṣé mo máa padà wọlé ṣá tí n bá padà wọlé màá tó wá dúpẹ́ fọlọ́run ìsìn máa ń kó máa bójú ẹ̀yìn ọlọ́kadà tó bá gbé òmọ ìwọ ló kàn sọ ibi tí wọ́n ń lọ òmọ ibi tó tí ẹ̀dá Ọlọ́run máa darí ẹ̀gbà pé Fúlàní ló gbé ẹ̀ kó o tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ èèyàn ti bára ẹ̀ níbi tí ó fẹ́. So ẹ jẹ́ ká rí sìn tí ọ̀rọ̀ tí ọmọ ìrora sọ o ká kàn fojú wò. ọ̀rọ̀ ńlá ló sọ. kàn fojú tẹ́ńbẹ́lẹ́kún wò. ọ̀rọ̀ ńlá ló sọ kalẹ̀ o torí ọba míì
ojú agbo báyìí ló máa ti fi agbádá èyí lórí ṣèbálá láìkí pátì ni adẹ láìkí fàtì òde fàájì yẹn ló máa kán ká wa mọ́. ẹ ṣeun gan bàbá mi. ẹnìkan ṣo tán bẹ̀rù ẹ̀ náà nìgbò ó fún Ìgbòho ń fún wọn ní edic mo mọ̀ pé 3 minutes ilẹ̀ fún mi ẹ kàn rọ́jú di táìmù yìí tí máa fi sọ̀rọ̀ ní èmi tí mọ̀ àsìkò táìmù mi tí tó 3 minutes go ahead oya 1 minute more. kò sí mi nìkan náà lè máa ń ṣe bẹ́ẹ̀ fún mi ó dàbọ̀. yín ni kọ́kọ́ ẹ má bínú sí bàbá mi ẹ má bínú torí Ọlọ́run. mo fún yín ní 2 minutes more 2 minutes more. ọ̀pọ̀ ẹni fọlọ́ nítorí ẹ jẹ́ ká rí sí ọ̀rọ̀ tọ́gbẹ́ni ẹ sọ torí táwọn àgbààgbà wa táwọn bá tètè forí korí ń sìn kán fi kùn lukùn ṣe bá àti rí Fúlàní tó ní gọ́vnà ló ń fẹ́ máa gbèsè Yorùbá ló máa bẹ̀rẹ̀ kò ní bẹ̀rẹ̀ ní Haúsá lọ́kọ́lẹ̀ Ṣèyí Mákindé lẹ́ni tó máa kọ́kọ́ gbé ni mo sọ bẹ́ẹ̀ fún yín torí Ọ̀yọ́ ni Yorùbá ti ń dàrú wá tí Yorùbá bá tún fẹ́ da Ọ̀yọ́ náà ló máa ti dá torí Ọ̀yọ́ náà mọ̀ ní orí Yorùbá torí orúkọ tó fún wọn Ọ̀yọ́ náà ti fún wípé abọ́ láńgbèjì ara wa èdè kan dà wá pọ̀ tó so gbogbo wa pọ̀ òun náà fi ń pè wá ní Yorùbá èmi Yáríbá ni Fúlàní pè wá tẹ́lẹ̀ ṣé ká ní Fúlàní náà ló fún wa lórúkọ so àwọn Fúlàní ti kọ́ńkà wa wọ́n ti dé wa mọ́nú ògbò ọ̀rẹ́dì ó kọ ẹni tó máa ṣí wálẹ̀ náà ni wọ́n sọ̀pọ́ọ̀tì yìí a ti wà ní 70% nítorí pé Ìgbòho ta wá jì Ìgbòho ló ń gbé wa lọ sí 45% nísìnyí àti ìwọ 50 ká ní Ìgbòho dá sí ní táìmù tó dá sí yẹn wàláì ẹ lè ti gbàgbé nǹkan tó ń jẹ́ Yorùbá abẹ́ wọn la máa wà báyìí tó bá wọn àwọn àgbààgbà wa kọ́ ní sí ìsọ̀rọ̀ tọ́bẹ̀ yẹn sọ tó bá wọn kọ́ máa yí sí ìsìn ilé ọjọ́ kan máa mọ́ wọn lè máa bá lẹ́nu ọ̀nà oníkálukú wa ń lẹ́yìn ẹ̀yin tẹ́wà ní diaspora nìkan lẹ save kò dẹ̀ sẹ́ni tó máa wá lẹ́nu yín ẹ bá gbọ́ pé ogun ti ṣẹlẹ̀ a máa gbọ́ pé ogun tó alẹ́ máa gbọ́jọ́ òkú ẹ̀ tó máa àwa táwa wà ń bẹ́ẹ̀ mi ti gbá kámú bẹ́ẹ̀ mi ti wà yìí tó bá ti dé ó dé náà nìyẹn ẹ̀kan lọ́mọkùnrin tó kálukú máa lọ ń tiẹ̀ yìí. ogun ní kó wa lágbára Ọlọ́run àwọn táwa lẹ́yìn òdì náà sáà máa fẹ́ wálé àbá ní wálé ìjọba èmi ò fẹ́ kú síbi bíi mo fẹ́ wá sílé. lóòótọ́ gbégbé òkè ń gbé sóko ìwà jẹ ẹ máa padà wálé ṣebí tílé bá ṣètù ní. olóòlà láyé ń ṣe wàhálà tá à ń ṣe yìí. wálé àwa táwa náà àti gíràn ọmọ ìyá ti bá. 2 minutes tí mo fún yín. ṣèbóhùn ní Germany sọ. ẹ̀yin tá ń pè yẹn ń ṣàlejò kí ló tẹ wá ń pè continuously. ok ìbọn náà fẹ́ wá ṣé ìlú tí ò rọgbọ kan tún dé sọ́wọ́ báńdíìtì ṣáyé wọn ò bàjẹ́ nìyẹn gbogbo nǹkan tó ti fi. ọ̀dà ẹ ṣe bàbá mi ẹ̀yin nìkan lẹ́rọ 7 minutes so àjàmọ́ báyìí. so nítorí ẹ̀ kọ́nà àmì náà mo ti lo 6 minutes báyìí 5:57 mo wà á ti fẹ́ pé 6 minutes ni ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ń já mi tẹ́lẹ̀ ní 1 minute 30 seconds. ẹ má bínú sí i èrò wa ẹ mọyì ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Yorùbáwùyí ó dà pé ẹ mọyì ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Yorùbáwùyí tí má gbé kọ́ọ̀lù èèyàn 20 mi wà tí pé mi rí kọ́ọ̀lù wọn gbé ẹjọ́ mi dẹ̀kọ́ yẹn tẹ́ bá ń pè continuously yẹn nọ́mbà yẹn máa lọ sẹ́yìn mo máa ń sọ fún yín tẹ́ bá ń pè nọ́mbà yẹn kan máa lọ sẹ́yìn ni ẹ bá gbóhùn sókè ó yẹ kó ti kàn yín bẹ̀tẹ̀ ń pè ẹ bá gbóhùn sókè. kú ètò máa ó. àjọ ń ṣètò ní bàbá mi. Ọlọ́run á máa bá mi gbà fún yín lágbára Ọlọ́run kò ní padà lẹ́yìn yín. lágbára Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ máa fẹ́ mi náà ẹ rí i pé ọ̀rọ̀ mi ò kí sábà ń pọ̀ ẹ jọ̀ọ́ ẹ máa fún mi ní bóyá bí ìṣẹ́jú 3 àbí 4 torí Ọlọ́run. ó yá go ahead please. ẹ ṣe gidi gan ma Ọlọ́run àjẹ́ ẹ̀rí yín pẹ́. alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ mi ni pé ní ọmọ àlè tó sọ̀rọ̀ yẹn tó sọ pé àwọn fẹ́ pe gbogbo Fúlàní wá yẹn èmi náà ti rí mo ti rí lórí fóònù mi láti bí ọwọ́ ọ̀sán so kí ló dẹ́fà náà ni pé mo wá sórí mo tan fóònù mi because mi ò tí ì délé mo wò pé bóyá ẹ máa ti bẹ̀rẹ̀ program o kí n lè join yín lọ́nà but ìgbà tí máa rí ọmọ àlè ẹ̀ ni mo rí
nǹkan tó sọ yẹn ẹ rí pé ní èmi ti máa ń sọ tipẹ́tipẹ́ wípé àwa tá wà nílùú òyìnbó yìí tá jọkùnrin ká padà ká rí pé ká make sure yìí pé a padà sílé ká lọ defend ilẹ̀ Yorùbá torí pé ní nǹkan tí ọmọ Adéyẹmọ ń ṣe yẹn bàbá yẹn kọ́lọ́n bá mi fún wọn lẹ́mìí gígùn àtàlàfíà tó péye nǹkan tí bàbá yẹn ń ṣe yẹn kò ń ṣiṣẹ́ kékeré lágbára Ọlọ́run ọba ìtàn ọmọ Adéyẹmọ ti kọ̀tàn sílẹ̀ kọ́lọ́run bá kó wá bá mi àtàlàfíà kó gbélékè gbogbo àwọn ọ̀tá torí pé ní bàbá olójú pupa àwọn OPC ẹ rí pé ní nípa ọ̀rọ̀ Mrs. Gani Adams ẹ rí pé mi ò kí ń sábà ń sọ̀rọ̀ lọ́dọ̀ mi ò sábà ń sọ̀rọ̀ Mrs. Gani Adams lọ títí but bàbá olójú pupa tójú ẹ̀ dàbí bí ẹnu nàkí pupa yẹn tó ń sọ̀rọ̀ sọ́mọ Adéyẹmọ tó tún wá kó gbogbo ilẹ̀ Yorùbá pọ̀ ẹ ti rí pé nínú bàbá yẹn ọmọ àlè àgbàlagbà ni bàbá yẹn kò ń ṣe bàbá tó fi ń tọrọ bàbá torí pé gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ di Mrs. Gani Adams mo rí wípé ní gbogbo wọn kò sọ́lọ́gbọ̀n kankan nínú gbogbo wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá wà lórí ètò yín àtòrí ètò bàbá Èkìtì kódà gan mo ti wò ó pé ní bóyá mo máa pe bàbá Èkìtì pé kí bàbá Èkìtì kí wọ́n yọ̀ǹda kí wọ́n sì sinmi lórí ọ̀rọ̀ Mrs. Gani Adams lọ but mo wá rí i pé ní gbogbo àwọn asínwìn ti Mrs. Gani Adams náà bó ṣe máa wá ń sọ̀rọ̀ lórí social media mo ti rí i pé ní mi ò kàn lè sọ pé bàbá Èkìtì tún gún ọsàn ni because kò sẹ́ni tó lọ́pọlọ rárá nínú àwọn tó sọ̀rọ̀ àǹdí Gani Adams. ẹ ṣe bàbá wa ẹ ṣe gan san ẹ ṣe alájọkẹ. ẹjọ́ máa ẹ fún mi ìṣẹ́jú kan sí kí n tó débi tí mo lọ ẹjọ́ ń torí tọ́ lọ. ẹ máa lọ síbẹ̀ èèyàn pọ̀ lórí fóònù. so ibi tí mo lọ sí ni pé ní ọmọ tó sọ̀rọ̀ yẹn Ọlọ́run ọba àtàwọn alálẹ̀ náà ti ẹnu ẹ̀ sọ̀rọ̀ o because àwọn Fúlàní bó ṣe wà yẹn bí wọn nǹkan tó ṣe fáwọn Haúsá ọ̀dọ̀ mo mọ̀ pé nílẹ̀ Yorùbá lágbára Ọlọ́run gbogbo àwọn bàbá tó ti ṣíwájú àwọn bàbá Ọdẹ́rìn lọ àwọn bàbá Ògèdèngbé gbogbo wọn lágbára Ọlọ́run mo mọ̀ pé àwa ti sin náà mo mọ̀ pé Ọlọ́run ò ní fi wálẹ̀ mo mọ̀ pé lágbára Ọlọ́run wọn ò ní rí draw àmọ́ ẹ jẹ́ ká gbé àkáǹtì sílẹ̀ because a nídìí nǹkan ṣọ́ra a nídìí nǹkan ọjà ẹni tó bá lówó tó kéré l'Amẹ́ríkà mẹ́rẹ̀ bóyá $100 ni àwọn adọ́ta wà ní Europe bíbá yìí bóyá €100 ni ẹni tó bá dẹ̀ ní jù bẹ́ẹ̀ lọ ó kéré jù €100 ẹ jẹ́ ká gbélé ká dẹ̀ sọ fún gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo wọn kí wọ́n ti ọmọ Adéyẹmọ lẹ́yìn gbogbo àwọn Ọ̀tẹ́dọ́lá gbogbo àwọn Mike Adenuga kankan yẹn gbogbo àwọn ẹlòmíín náà tá a mọ̀ tẹ́ pé ní wọ́n sì jáde tó fi dórí gbogbo àwọn Wàsáìdì gbogbo àwọn Pasuma Sáìdì gbogbo wọn ẹ jẹ́ ká pé everybody dá sí gbogbo àtàgbà tarúgbó nílẹ̀ Yorùbá kí gbogbo wa dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ because àwọn olórí burúkú ni Fúlàní ò ń ṣẹ̀dáre o olórí burúkú ni Fúlàní ká dẹ̀ tún máa tọrọ àdúrà fún bàbá Tinubu kọ́lọ́n kó ti bàbá yẹn lẹ́yìn kọ́lọ́n bá wa fún bàbá yẹn lẹ́nu gígùn àtàlàfíà àti bàbá Akíntóyè àti gbogbo àwọn àgbààgbà tí wọ́n dúró tì wá nílẹ̀ Yorùbá kọ́lọ́n bá wa dúró ti gbogbo wọn kó dúró ti gbogbo wa náà ẹ jọ̀ọ́ nítorí tọ́ náà ẹ jẹ́ ká ṣètò lórí àkáǹtì yẹn ibi tó ní kálukú wa bá máa fowó sí ẹ jọ̀ọ́ ó ṣe pàtàkì gidi gan o because láìsí nǹkan ọjà àwọn bíbù yìí kàn máa mú wa ṣíkún ni o mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run kò ní rí bẹ́ẹ̀ kódà gan Fúlàní wọn ò ní rí draw bàbá tó sọ̀rọ̀ tán ní ti tó sọ pé àwọn aráàlú òyìnbó kan ní wálé kó gbàgbé ẹ̀ aráàlú òyìnbó òde òní wálé gbogbo wa là ń bọ̀ nílé kọ́ máa lọ fọkàn sí gbogbo àwọn olórí burúkú Fúlàní yẹn dẹ́ ẹ má bínú mà àwọn wèrè kan kóra wọn ní Sultan lórí wọn sọ wípé wọn náwọn Muslim èmi tí mo sọ̀rọ̀ yìí Muslim ni mí ẹlẹ́hàá ni ìyá mi àfẹ́ oníláwà ní Sùmùràtùlù Múmínì òun ni bàbá mi kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ kò ń sọ̀rọ̀ pé Muslim kò ń sọ̀rọ̀ Islam kankan o kò ń sọ̀rọ̀ Islam kankan nìkan tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nìkan tó ń ṣẹlẹ̀ yìí àti Mùsùlùmí wa àti Kírísítẹ́nì
àtàwọn àbáláyé bẹ́ẹ̀ni ṣe wà yìí àbáláyé bó ṣe àbáláyé gbogbo wa gbogbo ẹ̀ là ń ṣe pọ̀ gbogbo ìtọ́ tí tọ̀ wá jẹ wípé iná mọ́lì mú mi nínú yìí kí wà tú irọ́ burúkú ni o kò sí nǹkan tó ń jẹ́ iná mọ́lì mú mi nínú yìí kí wà tú kankan Yorùbá is my ikiwa Yorùbá lọmọ ìyá mi because èmi tí mo ti gbélé lárúbáwá rí mo rí báwọn lárúbáwá ṣe ń ṣe sí wa máa tún wá jẹ nínú Kùránì wípé ní iná mọ́lì mú mi nínú yìí kí wà tú wípé ẹ̀yin ọmọ mùmíní gbogbo ẹ̀yin ọmọ mùsùlùmí ọmọ ìyá kan náà ní irọ́ burúkú ni o irọ́ funfun ni tẹ bá délẹ̀ lárúbáwá ọmọ yìí o kò sí nǹkan tó kàn pẹ̀lú pé mùsùlùmí ni yín so nítorí náà nǹkan àwa mùsùlùmí ká jẹ́ kórí wá pé gidigidi gan káwọn mùsùlùmí jẹ́ kórí wá pé gidi gan Ọlọ́run ṣe kò ń ṣọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ètò Sultan Sokoto ń sọ yẹn àtàwọn òwèrè Fúlàní tó wà nínú ọ̀tí yẹn tó ń sọ pé kinní kan ló fẹ́ dìjà mùsùlùmí kò ṣèjà mùsùlùmí o ìjà Yorùbá àti Fúlàní ni so ìwọ tó bá jẹ́ Yorùbá mùsùlùmí parapọ̀ mọ́ kìrìsìtẹ́nì Yorùbá parapọ̀ mọ́ àbáláyé Yorùbá bẹ́ẹ̀ ni ṣe torí mo rà tí n bá ní Nàìjíríà yẹn ní gọ́ńgọ̀ wá ṣe ayẹta tó dájú ayẹta tó gbogbo ètò wọn para fún wa yẹn irọ́ burúkú ni o irọ́ burúkú náà pa o ayẹta tó dájú ma pẹ̀lú bàbá kàlá burúkú bàbá tó sọ̀rọ̀ yẹn kó dànù nípa àwọn ará lóyìnbó òní òní wá ní. ẹ ṣeun gan bàbá wa. gbogbo wọn ẹ gbé bọ ẹ máa gbé tó bọ màmí. àwọn ọmọ ẹ ṣe rí péjì Yorùbá wù yí yáwó Alájọkẹ́ ẹ máa rẹ́dì.